Aláròyé máa wí o. ọkùnrin tí wọ́n fi kíndìnrín ẹlẹ́dẹ̀ pààrọ̀ tiẹ̀ ti kú lẹ́yìn oṣù méjì. baálé ilé kan ọ̀gbẹ́ni Richard Sleiman ẹni ọdún 62 ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà kan tí àwọn dókítà oníṣègùn òyìnbó pààrọ̀ kíndìnrín rẹ̀ pẹ̀lú ti ẹran ẹlẹ́dẹ̀ ti kú lẹ́yìn oṣù méjì tí wọ́n ṣiṣẹ́ abẹ ọ̀hún fún un. ọjọ́ 16 oṣù kẹta ọdún yìí ni àwọn dókítà oníṣègùn òyìnbó kan láti ilé ìwòsàn Massachusetts General Hospital MGH tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà fìtàn balẹ̀ nípa bí wọ́n ṣe fi kíndìnrín ẹlẹ́dẹ̀ pààrọ̀ ti èèyàn. ọjọ́ àìkú Sunday ọjọ́ 12 oṣù karùn-ún ọdún yìí ni àwọn dókítà tí wọ́n ṣiṣẹ́ abẹ ọ̀hún fún kéde rẹ̀ pé Sleiman padà jáde láyé lẹ́yìn oṣù méjì táwọn ṣiṣẹ́ abẹ náà fún tán. ṣá o wọ́n ní ikú rẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú kíndìnrín ẹlẹ́dẹ̀ tí wọ́n fi pààrọ̀ tiẹ̀ rárá nítorí pé kí wọ́n tó ṣiṣẹ́ abẹ ọ̀hún fún olóògbé ló ti lárùn ìtọ̀ ṣúgà àti ẹ̀jẹ̀ ríru lára, ó sì ṣeé ṣe kó jẹ́ pé ọ̀kan nínú àwọn àìsàn ọ̀hún ló ṣokùnfà ikú àìtọ́jọ́ náà fún un. kí wọ́n tó fi kíndìnrín ẹlẹ́dẹ̀ pààrọ̀ ti olóògbé náà ló jẹ́ pé ọ̀pọ̀ ìgbà làwọn dókítà oníṣègùn òyìnbó ti yọ ẹ̀yà ara ẹranko láti fi rọ́pò tèèyàn ṣùgbọ́n tí kò so èso rere kankan tí olóògbé yìí ló fi hàn pé ó ṣeé ṣe kí ẹ̀yà ara ẹranko ṣiṣẹ́ fún àwọn èèyàn nítorí pé lójú ẹsẹ̀ tí wọ́n ṣiṣẹ́ abẹ náà tán ni ara olóògbé yìí ti yá dáadáa. lọ́dún 2018 ni wọ́n kọ́kọ́ pààrọ̀ kíndìnrín olóògbé pẹ̀lú ti èèyàn ṣùgbọ́n lẹ́yìn ọdún 5 ni kíndìnrín ọ̀hún daṣẹ́ sílẹ̀ lójijì. èyí ló mú kí wọ́n gbìyànjú láti lo ti ẹlẹ́dẹ̀ fún un lọ́dún yìí. lẹ́yìn oṣù méjì tí wọ́n ṣiṣẹ́ abẹ ọ̀hún fún un tán ni nǹkan náà déédéé kì í mọ́lẹ̀ lójijì káwọn èèyàn sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Sleiman ti kú lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí. àwọn aláṣẹ ilé ìwòsàn tí wọ́n ti ṣiṣẹ́ abẹ náà fún ti fìdí ikú olóògbé múlẹ̀ fáwọn oníròyìn, wọ́n sì bá àwọn ẹbí rẹ̀ kẹ́dùn èèyàn wọn tó kú lójijì. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọlá lóníròyìn.